Blood of Jesus. Blood of Jesus. Right. Sorry. Yes. Jọ́jọ́ kò ní. Jẹ́jẹ́jẹ́jẹ́ kò yẹ kẹ́ ẹ ọ́fà mi ní tẹ́lẹ̀ náà ni. Èyí ti ní ṣìpù yìí. Kí ni ti ọ̀nà? Wait, ṣe no video. Àwọn náà ni. What's up with you? I thought I've explained to him what I needed. Ṣe ti gbọ́ bá wọn. Ẹ̀mọ̀ ojú. Wọ́n láwọn ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀. Àní ọdún bá a sọ̀rọ̀, wọ́n jọ lọ. Jẹ́jẹ́jẹ́ you can Rọ́ọ̀nù. Actually, I just got back from the States and my business has not been going well. So someone referred me to him. Wọ́n sọ pé business àwọn ò lọ déédéé pé ṣẹlẹ̀ báwọn mọ jó nǹkan papọ̀ tí yóò fi gbèrú sókè. Torí lẹ́yìn ló kiri sọ fún bẹ́ẹ̀ pé n tó kéré jù láyé nù á bá ṣe àwọ̀rò ńlá kan àwọ̀rò là á bá ṣe tó pé gbogbo ọjà rẹ̀ báyìí yìí tó kàn ná ní owó sọ̀rọ̀ mi ní ìyá jẹ́jẹ́jẹ́ kò sí wá kéré jù. Ẹ jẹ́ ká ti ní 1.2 million. wait sorry ó ti pọ̀ Pọ̀ tí bí ò bá lè san á dìkù mi ṣe kò gbà ní. Madam. My oga said he help you to do some sometimes the market will be going small, but you must pay. Oh, is it about money? Money is not the problem. How much am I paying? Your money is 1 million. And that's not a problem. But nobody carry cash around these days. That is much. Wọ́n máa sọ wípé àwọn ò ní káṣí pé ṣé káwọn lọ di BOS. ẹ fún wọn pé ẹjẹ ìwé owó ní Jẹ́jẹ́jẹ́ kí wọ́n mú wọn lọ. yóò lọ gbowó wá ní yóò lọ fún pé kó wá pé ìtumọ̀ bá pẹ̀lú rẹ̀ balẹ̀ lẹ́yìn tó bá ti kówó dé láti lè kí o sì kó mọ̀ lọ o. Madam, Baba say you will go outside. You will see where you can make your money. All right, no problem. Thank you very much. I'll be back in ṣé kò tí ì yọnu o. Wọ́n lọ́kẹ̀lẹ̀ ayé yín ti dá o. Wọ́n mi ò tẹ́yẹ. Orí rẹ̀ pé sẹ́yìn nítorí bí tí mo lọ mo dúró bẹ̀ ni ẹ̀mí mẹ̀kẹ́ ní kí n mọ̀ lọ bẹ̀ pé ní ìrì aláàánú ńlá èmi ń fẹ́ wò pé kí n ṣe 200 1 million. 1 million tó lóun ó sàn ní. Yóò sàn. Bó wà ní owó tó fẹ́ jẹ́ báyìí. Mo lọ ọlọ́pàá rẹ̀ náà jẹ́ mọ̀ lọ tó bá ti dé. Èmi ló kàn wọ́n padà wá bà. Padà wá bù. Wọ́n gba akọ́kọ́ ti káàṣì tèmi náà. Jẹ́jẹ́ gbogbo nǹkan tí mo ṣe yìí látara ìṣèlú kọ̀ọ̀kan ní gbówó dé. Ó ti gbé dé ní. Ó ti gbówó dé ní. Ó jẹ́ tó gbówó dé ní ọmúra kankan láìsí kọ́. Wọ́n bí ní lọ́gbà bàbá mi tó bá ti mọ̀ fún ẹ̀. Àbí kí ṣe pèsè ọ̀dùn yíwà ìjáde. Èyí ẹ̀ burú. Pẹ̀lẹ́ pẹ̀lú ìjọba yẹ́pọ̀ àgbọ̀ kó wá bá mi kó wá gbowó lọ́wọ́ mi. Wọ́n lọ sí iṣẹ́ owó sí mi lọ́wọ́ ni è. Ọmọ àlè lórí pé kíkí lélẹ̀ náà ni o. Ká mọ̀ bóyá èbó nǹkan náà nìsí. Bóyá ó jọra wọn àbí ò jọra wọn. Ní gbẹjú ìranù káàkiri. Lọ́lẹ̀ pè wá lọ́wọ́ àníyàn yín méjì níbi gbé yín. Ọlọ́run yóò kọ̀rọ̀. Àìsíjẹ ìbílẹ̀ ìdàgbé ìbílẹ̀. Ń bọ̀ kí ló máa ṣe fún ọ? Kí ló máa ṣe fún ọ? Ọjà mi gbò. Yẹ ọ̀há kí kọ́sítọ́mà wọn dákẹ́. Ṣé ọmọ tó ṣe? Kí ló ṣe wádìí ojú? Ṣé bí wọ́n gba kọ́sítọ́mà mi wọ́n tún wá nà mí. Jesus. Ìwé ìdìyàn. Blood of Jesus. Blood of Jesus. Àbáyé. Ìyọ̀dà Ní mà dá ọ lápá. wọ́n dà sani lápá. Ní mà dá ọ lápá. Sorry. Ẹ káàbọ̀ yẹ tani. Madam, this is me. This is me. Thank You do not see. Go on, ní kí n tẹ. Sorry, I could not get the cash is too much. Lóòótọ́ mi ò bá sọ̀rọ̀ kí ló kẹ́lẹ́ ìdán bá sọ̀rọ̀ wọ́n tẹ ọ ní. Kí ló wú? Wọ́n sọ pé àwọn ò ní rówó gbà ní POS. 4 million kò lè ní ìgbà bò. Owó lè tẹ̀lé transfer. Mo ní ìgbà Ó yẹ tètè lọ gbé. Fún wọn lákàntì mi.
access bá gbọ́ owó pé owó pé owó pé. This one. Two. Okay, me zero. Yes. Okay. Zero. Àkáǹtì mi ti fóònù mi ń bẹ́ńlẹ̀ tó bá ti kí wọ́n mọ̀. You get it? If you don't get it, forget about it. Ọkọ mi ni. Níbo ni lọ? Wait ya. Wait. Wà. Ẹjọ́ ẹ̀ mọ́tò wọ̀. Tètè sùúrù. Ìwọ jèrí ni mo kúrú mọ́. Tí mo fẹ́ sọ fún ni pé ìwọ fẹ́ yan ọmọ mi jẹ. Ìwọ pe ọmọ mi tí mo ránṣẹ́ ọ̀fẹ́ yàn jẹ. Ọlọ́run ò ní gbà fún ọ. Ẹlẹ́dàá mi ò ní Ẹ gbà má fún ọ. jọ̀wọ́ lọ o. 1 million nílò yìí o. Wọ́n ti ṣe àbí wọ́n ti ṣe ni. Wọ́n ti ṣe. Ẹ fẹ́ rí wèrè. Wọ́n ti ṣe ẹ̀jẹ̀ fọmọ́lẹ̀. Níbo ló ti? Àkáǹtì mi. Gan tíra láti. Are you playing? What type of plane is this? Àbí àkáǹtì wo ló pè fún wọn? mo ti rà láti. Àkáǹtì mi ni mo ní ó pè. Ó fi jẹ́ pé o lọ gà á láti. Èbó ló ṣe sí mi. Èbó fẹ́ wọ wèrè àti wọ́gán bẹ́ẹ̀ sínwín ó ń dà. Ó wọlé sí i. Àbáṣẹ́rì. Ẹrú pọ̀ bẹ́ẹ̀. Èmi ní kí wọ́n pe àkáǹtì mi ọpẹ́ tiẹ̀. Ìbá àkáǹtì rẹ̀ ní ẹ ṣe sí. Calm down ọ̀rẹ́ mọ́ òfò lé mọ́ òfin. Àbáṣẹ́rì àpàdé lèkè ẹ̀sọ́ lèkè. Fóònù rẹ̀ ọjà wọ́n ní gbọ́ wá lèkè wọ́n mú fóònù wá. Orí rẹ̀ ò dá. Bọ́lá máa jà sọmọ lèkè ó gbà ó. Fọmílà sọ ọ́ lẹ̀. Orí rẹ̀ ò dá. Aṣọ ànábì lọ fẹ́ yà yìí. Ẹ̀jẹ̀ ń dìrọ̀ mọ́. Kẹ́síọ́ ni mo wá dìrọ̀ mọ́ tí ó wà bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ O ti wọlé. ọwọ́. Sọ̀rí bó ti wà yìí. À bẹ̀. Àfà yìí ó dàpọ̀ ń bẹ́.